Wahia niere adagu wahia fe eu aso ni wa ma so ni wa bo kian o edo wa ti edo ya ro o segu game o gi mane do le ma ka na ni pe de ha no o zola ma ya de ne ru ma ya gosa wahia la ro Ètò ẹ̀dọ́ ya fẹ́fẹ́fẹ́ ẹ̀dọ́ ni ló wá kí ẹ̀dọ́ ni rí sí wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wá yá bó wá o wá bí sí o wá bí múnàgbẹ́ wá bí sí mi ẹ̀ o wá bí orí kan wá bẹ́ ẹ̀fẹ́ wá bẹ́ kì wá bẹ́ bí ya fẹ́fẹ́fẹ́ wá rí o àtúntì ẹ̀dọ́ ya fẹ́fẹ́fẹ́ wá láàrí o. Wa di okuna na do igosa na do ndiru gyosa wa bo kan o baba iye eteni pateniku o yisi wona yo o wa yo ki yo mudiri adan ho atangbe wa ya fe no ire wa bo kan o itu wa ya fe wa ya gi ri eru gyosa na ya so o Ronya na sanera sanon bo ke bo sanori ona wa e pe won ke ro won wo emi ya fe nu yi o mo segbe ku wo ta kun nu yi o mo segbe e ze no le to yi le o banka o ve no nyun to yi nyun o ma doyo e o ki no baba ton to yi ba o ma doyo e o no wo to yi o ma doyo o e so salba rava e nu yi e no ana mi ha no wa no me be no mo mu yo mo gba e ba na mi e na ko yugbo no be ma o be mo na mi e ba na mi o se loka na mi e roginya wo so saloba e ba na mi no na ye ki ya do ki ya be do ki mo pan fo ya be kien a kien gan ya be do be ya o ya be ye ya ma we no saloba ya na mi wa na ri oba ya una ka so go we ata akota we ni anwu na ba na gbe ala oda o ya kin kera ki ye ne bie mo ke ten ya fe ya we se ni ma u yo wo salobo a we aga kun de ba ma o e ma ne ru na be ni Jesu Christi no nyama ise wa ya bo kin o eru game ore du e aye na Iwe mi oguma ogedene ore be look ohun iwe a ku vi han ya so vi hin
ana ri opate be Luke unwe va ou vient et ya nyanye va obere Luke unwe a e han ya souvin Luke unwe va ou vient et ya nyanye va wa gi ma tie be no ho o wa da ho emne be no ho ha e Ẹ Jésù náà pitan pa màá wẹ̀ o pè apá náà mẹ́ òyúgbó náà mú náà kéhàn kàlímọ́ yìí ọ̀nà àhó náà yà kọ́ lọ́wọ́ àlímọ́ náà ró ìhànì oríṣiríṣi ọmọ mi èrí kéènì rọ ọ̀mẹ́ràn rọ ọ̀nà kàmẹ́ ọ̀nà náà wìn àbúgbó ni. Wee uge ikpe ha ya nwuna bugbona ikpe ha ya itete hanare baba na ni amere ni dogwale omo ni akolowo ni won eri ro pa ero yeye u fien hana fwa o fien fwa bo gi lu otoran re wa eyo wani no nwuna bugbo ni na ka ma we no nya la ho sa ere hana ni ye fien fwa ya were gbe ton le ga ni be ri o me ran o he e ni ran eri na no ya won o ri ma upo no de gbe wọ́n lọ rẹ̀ àmì ìmọ̀ dẹ́rẹ́ àmì ìmọ̀ mẹ́ràn mi kọ̀ lọ́nu wẹ̀ dẹ́rẹ́ ìbẹ̀ rí ọ́ òṣè tí ń gbé náà fi ẹ̀fọ́ abẹ́rẹ́ nì ẹ̀mẹ̀ ọ̀rẹ́ náà nyẹ́ wo sàlóbùà náà rí èjì máa dáná ẹ̀ ọ̀nà kí o sàlóbùà náà fi ẹ̀gbẹ̀mọ̀ ọ̀rẹ́ náà ní màná ẹ̀dọ́ náà làmàríọ́n ẹni Jésù Kristi ìṣẹ́. Look bogeva. Ma veo na tie be look. O wi weva. A di atie ou vient. Ou vient e nya yeva. E be look wi weva vient nya yeva. Le mi no kai. O wo ma ko ma na vie mi no buna. E mi no bun a be gwa lo bo e. Ọmọ kọ́mọ na wéhe nọ kọ̀kan na nọ kọ̀kan ẹ̀ alábẹ̀ gbà lọ́wọ́ bọ̀ ẹ̀mẹ́ nọ nyàmà ẹ̀ ọ́ nà fi òwò sálẹ́bà náà fi àgbẹ̀mọ́ náà ní ma bẹ̀ ní Jésù Kristi ìṣẹ́ uyọ̀ ó sàlóbọ̀ ẹ̀ pọ́nmọ̀ ó sàlóbọ̀ ọ́ ní ìwẹ̀ ìmọ̀rẹ́ ẹ̀ náà ìwẹ̀ ẹ̀sùn ọ̀rẹ́ ẹ̀ náà. Ìwà suore na ure o dawo van nu wekin dawo van nu wekin ebe na wa na tie ban eran agbon kan eran no ro obiugbo no nya obiugbo na ri o ma yo no agba o re ona agbelega ona isa meyo no nya ngiri owe na koloni ebe o merani ma mi ebo da ugbo ni ga kin mana we da we ha no rugbo ni da we ha no rugbo ni le da we ha no we kin e ha ya gie igie mi no ma he lo na gbon u kin we ha Hey man, no we bamba na we da wo van working. Be na ya gie be na tie e ha no. Da we han working. No roof yo wa no la. Ah no kwebe kakayi mudia. Da wo e ran working. No roof yo wa no la. Ah no kwebe kakayi mudia
Awe ran eva amien. Amien no ru. Ori fiowa. Era no ru. Ori fiowa. Oye tawa. Oru na fiowa. Abe me we rabe no ru o ma ru o ma ru se e ma fiowa. Okaka yi mudia. Be no na ye. Be no na ye. Ebe no wa evi no ta e baku tun da so do bo ta o wo pani na ga me oviugbo olori o ma yo no gba o evi no na koyo uso evi na koyo na we animo no nya gbo ni na ga de na we no colony ya colony ba money oye tawa ona we no colony about the animo raw ọmọ nínú pa ọgẹ bá ọgẹ ṣe tó tẹ náà ni ọ̀nà rẹ ànìmọ́ náà yọ ọ̀gá èrè òwe náà ọ̀gá ẹ̀yọ ọ̀gá èrè ọmọ mi ànìmọ́ wọ́. ọ̀nà kàmi náà yan gbó ọ̀wẹ́ ànìmọ́ ìrọ̀ ìhà náà ọwá rú kẹ̀kẹ́ ànìmọ́ ìrọ̀. ẹ̀yìn náà yan gbódàgbódà fẹ́fà wọ́n igun mọ̀tọ̀ náà rẹ̀ bá dán mọ́ díà. Ọma no muna ubodi na no nyagbo we la ho no era na me la ho ni nyame yeri ega man ya ye gbele ga e ni ya ye same yo ni ya ye vie yo no e na e ubodo de ogbe wa gire ami o me na bo da ma ye mi e bo be ge ni usati we na fiafo e ma gbon e bi ni Jesu ka e ma gbon no o ẹ má gbọ́n náà o èrí Jésù ní ọ̀sán bọ́yá yí mọ̀ yàgbọ́n náà ọ̀nà yèrí ya wí mà ọ̀nà yèrí nà bún wí mà ọ̀yẹ́ ra nà má wí yé nà má wí mà ìyẹn náà bí mà ẹ̀rọ kù ẹ̀ má múlá wá ẹ̀rọ sì wọ́n ẹ̀rọ kò bọ́ ẹ̀rọ lèba ẹ̀rọ ìmánì wọn náà yẹ mọ̀sẹ̀ ẹ̀ má bú mà bá má bú mà wẹ̀ ẹ̀ náà gbá ọ̀gbìn má dó ń wá bẹ́ẹ̀ bò. Amageni kevi de kama ana keba pa be rima yo wiweni na ya yiweni mana de babi yo mana be wiweni mana be jagu no mose mana be gbe o yo we do mose evi no sala ba ya wima okeribu yevi no sala ba ya we era bi ye o de teni ma teni pa teni ko ni magbu mobo ni magbu dida ni magbu popon ni magbu gbinrun ni magba polo ye ko wa ni magba hopon ejo sare ba be ri ebo ni magba mi o wa na ebo ami o wa na ebo awe ebo na bi ma o ha bi ma ji o sare ba vi ma ju webo mana ga ebi ro bebo mana ga ku mana ga gbe mana ga ku ebe ki aba ade agbe ma be ri owiwere ona we ri owiwere ni ma ya fe ma Jesu ku ma yo wiwere ma wi ati ebe oba ma mi no ma be re ba yan jo dagbon ma ona we ri kina do ni ma we mi awera ma ga ye ma ya we du ekina do ye na mama e we na ya do ki he be na ya mi he bo o sare ba be we na we ma be ame o wa u ga na ya gbe we go ro sa do boa Masati kai mama on sa runda ogu gane obiro na be yari ma yo ban robo kan e ma na be do nwa na be do wa yo ogu gane ya go sa o be ri oso ni ma be no ri eten ni ma ri o sare bari oso ni ma o se era iye ebo ogu we mi ogu gane inwina tekina do o sa do ba ye ya gagi mama ai mana do ki amani ma ye ban ki ai mi o do salo gba ma le gbe beno ya me ma ki ba gbon eri ha na be ya wa ona fio wa ona ya me ru ai ele yo to e ahia me ni do so yan ire do agwa le ba e bo eri dagbe ma ya fe ye
O ma no salo bo mari mi na no ma ye mi we no mari yo bona ero. Wa ki ma si o sado bo. Wa ki ma ki rani na me o mo. O salo bo ga gwa le ni maki wa ki ma si an wi ma me ni maki. Fún dabo ọ̀rẹ́ mi náà viọ́ ni mà. Eba sọ̀rọ̀ ọ̀dùn sáré bá yọ dọ̀nà máa wé. Eba sọ̀rọ̀ ọ̀dùn sáré bá yí òkú ọ̀nà máa wé. Eba sọ̀rọ̀ ọ̀dùn sáré bá yé mọ̀ ọ̀nà máa wé. Eba sọ̀rọ̀ ọ̀dùn sáré bá yí ìwùnà ọ̀nà máa wé. Eba sọ̀rọ̀ ọ̀dùn sáré bá yí òṣèwé òṣàgbọ̀n òṣè nànàná. Bẹ́ẹ̀ náà tẹ́wọ́n ní iye náà ní gbé màá bẹ̀ àmàna mú yẹ òyìn ẹgbẹ́ náà. Òṣè nànàná náà mìíràn ẹ̀kọ́ ìrànlẹ́ ẹ̀dìyàn wà. Ebe sọ̀rọ̀ sábàrí yóò bọ̀ ìwò bọ̀ náà ẹ̀ tí gbogbogbò náà tí dọ́kì èèyàn pàrọ̀ náà kàn án o. Ẹni ìrìn ló sàlùgbọ́ máa ya wá gbọ̀n. Eri wẹ̀ yé eri mẹ̀ yé ọ̀pá iná wàrẹ́ gí amúẹ́ni ya fìyà. Gèmí ni bẹ́ẹ̀ náà wọ́n ká ẹ̀ bàn bẹ́ẹ̀ Luke ohun ìwé va òvi ẹ̀yà yé va. Ọ̀wọ́ ọ̀wọ́ náà fi èrìn náà bùn náà èrìn náà bẹ́ẹ̀ bùn ààrẹ ẹ̀gbọ́n lọ́wọ́ bọ̀ ẹ̀. Ọmọ màá jẹ́ ìrìnà bún wé ìrìnà bún wọn ìrìnà bún àbẹ̀gbẹ́ lọ́wọ́ bọ̀ ẹ́. Ìhánì iná yẹn ó gbóṣe wa ọmọ mi ní kéwì bọ́ wọ́n jì máa yé bẹ́ẹ̀rì ọ́. Òsàlọ́bọ̀ àìsèkèdè máa yé Jésù àìsèkèdè máa yé Éhàrà àìsèkèdè máa yé Ẹ̀bọ̀rẹ̀ àìsèkèdè máa yé Àríyábàrà àìsèkèdè máa yé Òwúkàmì àìsèkèdè máa yé Òwúwẹ̀rẹ̀ àìsèkèdè máa yé wà gẹ̀ẹ́mí ìrìnà rákọ̀ lọ́wọ́ ọmọ ni màá rí mọ́. Naga nwo aiwe mata no iwuna na nwina ma omaku omaria bena ya kokwe bena ya riyobonwe bena ya manwemi egi eke na ukwa ba masike we na do no even na ge mi obowe o igo no o etin no o enwa no o iwegbe no o alawo da o no wahegi maki na tie na kwenie manedo o saloba wa yima pataki manedo o saloba wa yiri ya gagima ko bera ko biye ko da obi ko dieke ahegi mamu kanya saloba ebinu saloba ya wema o akino manima aga mi ri la dia de na gwalo dan ri na ni ama ke dan ri ebe Nigeria go ma aga ti uwe no kwenia aga gwali yo bo we na mi ya. Oh, you go no, oh, Tino, we know. I am going to Koda. Oh, are you a yellow? I am going to wait a minute. Gay. So, by you in a boom, well, Gale, young one. Taliban of young, my half a fefe. He said, even no young woman, never me do that one. He said, Wagiani room. No nyama sanoboa ho uyagbon ogbanya una we yima even yawe ma ogbanya ke gbabera wa no kwa ade do se gbera bi no bima do se gbeten magunwa do se gbebo mananwa do se gbiwe na we ma do se gbe igo no na we on ze na ya ye owiwe mi owesuku uwese ari oba ke bebo yobo ni ayo ni ma uwese ukino ba o venonyu rebe ma o ya wu ma wese o do anogie gi ma ya fe nwa ni ma mi ni ma yin awo e gi aho se ke ma ya ma mi o e gi ma ke no na kokoko awo e bi ya wu ma la ho gi gi ni ma gi na mo ma gi na gbe ma gi na bo ba fiangbedo agwalebo na okudao agwalebo na agbazio agwalebo na agbazio koko agwalebo na agbazio ko ho salobon dozi oh la ho ejahu ma bekun ise ejahu edo bekun ise kawo ni ma kiyeke ni ma ise na iri na mi ma fa o uri yo bo ni ma dedi Jesu Kristi no nyawa ise Waya bokia o saguwaro ya no re na waya pion na tie she waya pion o la nguta gbon ya na ta na eru na ta na waya pion na tie subscribe uri ma wo mu eve na o ge do na o ye we so de ba wa ya o be kin ya kwe de Friday ado togedo
ando zedo negbe awuyan ya do we baba do we tendo usagu wa ya fero ba ki o wi o isa